kalẹ̀ lọ́ọ̀dẹ̀ gbogbo tí ẹ ti ń wò wá níbi tí ọwọ́jà ètò yìí tó dé sí ní gbogbo ilé ní gbogbo àdúgbò tí ẹ ti ń wò wá. Ọ̀tún ètò ìlera lọ́rọ̀ eléyìí ló tún gorí afẹ́fẹ́ ní ọ̀sán òní láti iléeṣẹ́ tẹlifíṣàn ìjọba àpapọ̀ nílùú Ìjẹ̀bú Òde. Lórí ètò ìlera lọ́rọ̀ fún ti tọ̀sẹ̀ yìí, ohun tí a fẹ́ máa gbéyẹ̀wò òun ní lórí ọ̀rọ̀ ìju. Àwọn mìíràn máa ń pè ní oyún ìju. Pẹ̀lú mi lérí ètò ni oníṣègùn ni wọ́n, oníṣègùn tó dáńtọ́ tó dángájíá. Wọ́n wà pẹ̀lú mi lórí ètò, àwọn ni wọ́n máa yànnàná lórí ọ̀rọ̀ yìí fún wa. Ẹ káàbọ̀ sórí ètò màmá wa. Ẹ ṣé olóòtú. Ẹ bá wa kí àwọn ará ilé kẹ́ ṣàfihàn ara yín. Ẹ káàsán gbogbo ilé. Orúkọ mi ni oníṣègùn òyìnbó Idayat Kúkú. Mo jẹ́ oníṣègùn òyìnbó nípa ìtọ́jú àwọn obìnrin àti nǹkan bíbímọ. Ẹ ṣeun, ẹ káàbọ̀ sórí ètò. Tàbá ti dé sórí iṣẹ́ báyìí a máa ń ṣe náà ni. Ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ báyìí pé a fẹ́ sọ̀rọ̀ lórí ìju. Àwọn míì máa ń ní oyún ìju. Irú àìsàn wo gan-an ni àìsàn ìju jẹ́? Àìsàn ìju jẹ́ ìkan nínú àwọn àìsàn tí ó máa ń ṣe ilé ìbímọ obìnrin. Ó jẹ́ tí ó máa ń jẹyọ látara títóbi iṣan ilé ara ìbímọ obìnrin. Ó kàn máa tóbi. Ó dẹ̀ máa ń sábà jẹyọ láàrin àwọn èèyàn dúdú ju àwọn èèyàn funfun lọ, tó jẹ́ pé ó kàn máa gba àyè nínú ilé ọmọbìnrin. Bẹ́ẹ̀ ṣe ń sọ̀rọ̀ yìí nísìnyí, obìnrin ni mo ń gbọ́ tẹ̀yìn dárúkọ. Ṣé obìnrin nìkan ló máa ń ṣe, àti wípé ọjọ́ orí wo ló máa ń ṣe obìnrin? Torí pé ó ní ṣe pẹ̀lú ilé ọmọ bíbímọ, obìnrin nìkan ni ìju ilé ọmọ máa ń ṣe. Ó dẹ̀ lè ṣe gbogbo obìnrin tó bá ti bàlágà, tó bá ti ń ṣe nǹkan oṣù. Torí pé ṣíṣe nǹkan oṣù jẹ́ àmì pé ilé ọmọbìnrin yẹn ti gbórín láti bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́. Tó bá dẹ̀ ti di bẹ́ẹ̀ yẹn, iṣan ara inú ilé ọmọ yẹn lè bẹ̀rẹ̀ sí ní máa tóbi pé òun náà ti gbórín láti máa ṣiṣẹ́. So gbogbo obìnrin tó bá ti ń bímọ títí tá máa fi wọ àìlèbímọ mọ́, tá máa ń pè ní menopause, ni ìju ilé ọmọ lè ṣe. Ẹni tí ò lè bímọ mọ́ ń kọ́, ẹni tó ti wọ menopause. Ẹni tó ti wọ menopause, tó bá ti ní tẹ́lẹ̀ kó tó di pé wọ menopause, ó lè wà ń bẹ̀ tí wọ́n bá ti yọ kúrò ń bẹ̀. Kí ló máa wá ṣokùnfà oyún ìju lára obìnrin? Oyún ìju àbí ìju ó máa ń jẹ́ látara pé bọ́lọ́run bá ṣe ṣẹ̀dá ilé bíbímọ yẹn, ó gbọ́dọ̀, tó bá ti di pé gbórí, ó wọ maturity puberty stage, ó gbọ́dọ̀ gbé nǹkan kan tó jẹ́ ọmọ tọ́lọ́run bá ti ṣe ẹ̀dá ibẹ̀ yẹn fún. So tó bá ti di pé ibẹ̀ yẹn wá ń pẹ́, kò sí ọmọ, kò sí nǹkan kan tó occupy ẹ̀, òun máa bẹ̀rẹ̀ sí ní máa grow, a máa dàgbà sínú ibẹ̀ yẹn láti fill space yẹn, which is bí Ọlọ́run bá ṣe ṣẹ̀dá pé ibi tó bá ti ní àyè láti gbé nǹkan, ó lè gba nǹkan gbé. So kì í ṣe pé bóyá èèyàn lóògùn àbí nǹkan kan, ó kàn ní púpọ̀, ó ní iṣan yẹn lágbára lára ìran kan ju ìran kan lọ, ló fi jẹ́ pé láàrin àwa èèyàn dúdú ó máa ń pọ̀ láàrin wa ju àwọn èèyàn funfun lọ, torí pé bóyá iṣan ara wa máa ń tètè grow ni. Nígbà tẹ́ ń sọ̀rọ̀ nísìnyí, ẹ sọ̀rọ̀ pé bóyá tó bá ti ń dàgbà, ìpele mélòó àrùn yìí òun ni ó wà? Ìju jẹ́ ìkan nínú àwọn àrùn tí ò kì í sábà máa ń di jẹjẹrẹ. So nígbà míì a lè pín sí ìpele méjì, pé èyí tí ò ní jẹjẹrẹ, benign lesion, àbí malignant lesion. But kò kì í sábà máa ń ní malignant tó jẹ́ jẹjẹrẹ yẹn, tó a kì í sábà gbénu lọ ọ̀nà ọbẹ̀. Nígbà míì ó lè di bẹ́ẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. But èyí tó jù nínú ẹ̀, àwọn tí ò kì í nípa jẹjẹrẹ ni, tá máa ń pè ní benign tumors. Ó dẹ̀ máa ń ní oríṣiríṣi ìpele látara ibi tó bá dúró sí nínú ilé ọmọ. Èyí tó bá dúró sínú àwo tó bo ilé ọmọ, tá máa ń pè ní visceral peritoneum, tó bá ń ṣuyọ ní ìta ilé ọmọ tó wà níta, a máa pè yẹn ní subserous fibroid, ìyẹn máa wà níta. Tó bá wà ní inú ilé ọmọ, ní ara iṣu ilé ọmọ yẹn, a máa pè yẹn ní intramural fibroid, ó wà nínú iṣu ilé ọmọ ni, á jẹ́ kí ilé ọmọ yẹn tóbi gbùngbùn bí oyún. Tó bá wà ní inú gangan, ní inú tó parí ní inú ilé ọmọ, tó bá dúró sí abẹ tó fẹ́lẹ́ tó bonú parí, a pè yẹn ní submucous fibroid. Tó bá wá tó jẹ́ pé nígbà tó wá bẹ̀rẹ̀ sí ní tóbi, ó ti abẹ́fẹ́lẹ́ yẹn síta, ó ń gbúrọ̀, ó ń dángù, a máa pè yẹn ní polyp. Ó lè gbúrọ̀ yẹn débi pé ó máa fúnra lára ẹ̀ gba ẹnu ọ̀nà ilé ọmọ jáde tó máa gbúrọ̀ níta, a máa ń pè yẹn ní polyp.
so oríṣiríṣi ẹ̀ ó ń diyọ látara ibi tó bá dúró sí la fi máa ń pè lórúkọ. gbogbo àwọn ìtẹ́ wa dárúkọ yìí ewu wo ló rọ̀ mọ́ kéèyàn ní ìjù? ewu tó rọ̀ mọ́ ìjù níní ó ní í ṣe pẹ̀lú ibi tó bá dúró sí nínú ilé ọmọ. irú tí mo ṣàlàyé pé tó bá yẹ pé ìta ilé ọmọ ló wà yẹn, àwọn ẹ̀yà ara míì tó wà nínú tí ó fara ro ilé ọmọ lòun máa ń sábà ṣe aburú fún. torí tó bá ṣe ń tóbi sí tó jókòó lé ilé ìtọ̀ àbí jókòó lé ilé ìgbẹ́, ó lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ má lè tètè máa rí ìgbẹ́ yà. tó bá jókòó lé ilé ìtọ̀ ó lè jẹ́ kí irú ẹni bẹ́ẹ̀ máa tọ̀ ṣékélé. tó bá sún sókè díẹ̀, tó bá jókòó lé ọ̀pá tó gbé ìtọ̀ wá láti kídìnì lọ sí inú ilé ìtọ̀ which is the bladder, tó bá jókòó lé ureter, ó lè dí ọ̀nà tí omi ìtọ̀ yẹn máa fi máa ṣe jáde láti inú kídìnì lọ sínú agbè ìtọ̀, débi pé ìtọ̀ yẹn máa padà sórí kídìnì. ó lè wá fa kidney hydronephrosis, ó lè jẹ́ kí kídìnì yẹn gbé ìtọ̀ sára kó tóbi kó di pé later ẹni yẹn máa ní kidney failure. àbí kó jẹ́ pé torí pé ó ń padà sẹ́yìn yẹn kó jẹ́ kẹ́ni yẹn máa ní recurrent kidney infection. àbí kó jẹ́ kí ìtọ̀ yẹn máa gbẹjọ débi pé wá fa kidney stone, tẹ́ni yẹn máa fi ní kidney stone. so látara ibi tóun dúró sí ló máa fi fa ṣùtá títẹ̀. tó bá jẹ́ èyí tó dúró sínú ṣan inú ilé ọmọ gangan, tí ẹyin àti àtọ̀ bá pàdé tó bá dọmọ, tó bá di pé kọ́mọ yẹn jókòó sínú ilé ọmọ, tó bá jẹ́ pé orí ìjú yẹn ló jókòó sí, ó lè máa fa kóyún máa jábọ́ lára ẹni tó bá ní irú ìjú tó jókòó sí irú bẹ̀ yẹn. tó bá jẹ́ èyí tó jókòó sínú ilé ọmọ tẹ́ni ò bá tiẹ̀ tí tó bẹ̀rẹ̀ sí ní ṣàbíyamọ àbí tí ò bá tí desire láti ṣàbíyamọ, tó bá ti ń ṣe nǹkan oṣù, gbogbo tó bá ń ṣe nǹkan oṣù yẹn máa pọ̀ ju bó ṣe máa ń rí kí ìjú yẹn tó tóbi sí. tó bá dẹ̀ ṣe ń tóbi sí nǹkan oṣù yẹn máa pọ̀ sí, tó máa di pé tó bá ń ṣe nǹkan oṣù ẹ̀jẹ̀ dídì máa jáde, ẹlòmíì òyì máa kọjá pé tó bá ń ṣe nǹkan oṣù kò ní lè jáde torí rate tí ẹ̀jẹ̀ yẹn máa jáde ó máa pọ̀ débi pé ńgbà míì ẹlòmíì lè ní ìdá tí gbẹ̀jẹ̀ tí ẹ̀jẹ̀ yẹn bá pọ̀ gan. irú tó yà sọ pé ó máa ń dángù síta yẹn náà máa ń fa similar thing, kó máa fa ẹ̀jẹ̀ kó máa pọ̀ torí òun náà láti inú ilé ọmọ ló ti jáde síta, ó lè jẹ́ kẹ́jẹ̀ máa pọ̀. ìmí ìkẹ́ lè jẹ́ kí kòkòrò infection kó máa ṣẹlẹ̀ regularly, ó lè jẹ́ kẹ́ni yẹn gan máa ní discharge láì súnmọ́kùnrin kó máa ní discharge. sọ̀rọ̀ àwọn nǹkan mẹ́rin ní ìjú lè fà based on ibi tó bá dúró sí. ó dá irú ìtẹ̀sọ wípé ó wà nínú ilé ọmọ, ǹjẹ́ ó ṣeéṣe kẹ́ni tó ní, ǹjẹ́ ó ṣeéṣe kó irú ẹni pé ó lè bóyún jẹ́? káwá sọ pé kò bóyún jẹ́, oyún dàgbà, ǹjẹ́ ó ṣeéṣe kí oyún wà ní ọ̀tọ̀ kí ìjú wà lọ́tọ̀ kẹ́ni yẹn wá bí ọmọ yẹn kó wà láàyè láì sí wàhálà? bẹ́ẹ̀ni, inú ilé ọmọ kì í ṣe ihò kínkínní nìkan. ṣe wọn pé tí ọmọ bá ṣe ń dá téèyàn bá ṣe ń fẹ́, téèyàn bá ti lóyún ni gbogbo kẹ́míkà tó ń bá oyún ṣiṣẹ́ máa jẹ́ kí ilé ọmọ máa tóbi sí. so tó bá yẹ pé oyún yẹn ò lọ sórí ìjú yẹn, tó bá rí bòmíì tó wà òkè dúró sí nínú ilé ọmọ, a máa grow, ìjú náà a máa grow. ìgbà míì kẹ̀ ìjú lè tiẹ̀ parẹ́ kí ọmọ yẹn máa grow lọ, bọ̀ méjèèjì lè grow papọ̀ tí ò ní pa ọmọ yẹn lára. ó kàn máa restrict freedom tọmọ yẹn máa ní ọ̀dọ́ tí ò bá sí kò ní, ó lè má ráyè yìí dáadáa. kọ́ ẹ pọ̀ mọ́ míì bóyá ibi ẹsẹ̀ ló máa bá jókòó nínú níṣẹ́ kó mórí wá ara jókòó tó yẹ pé bóyá ibi ìsàlẹ̀ ní ìjú yẹn wà, á kàn rárá sún orí ẹ̀ sókè ibi táyé máa ti gba orí ẹ̀, á kàn jókòó lé ìjú yẹn, á máa grow ńbẹ̀. ìmí ìgẹ̀ ìjú lè ti sẹ́gbẹ̀ẹ́ àbí kóhun ti ìjú sẹ́gbẹ̀ẹ́, so ó máa ń àyè máa ń wà fún oyún níní pẹ̀lú ìjú. téèyàn bá wá ní ìjú, irú àmì wo ló máa ní tó máa fi mọ̀ pé ìjú ni o? àyẹ̀wò wo la máa fi mọ̀ wípé ìjú ni o? yàtọ̀ sí pé èèyàn lè máa ṣe nǹkan oṣù tó máa heavy, àbí pé èèyàn máa rí pé ikùn òun ń ga, àbí pé bóyá ìtọ̀ òun ń ṣe ṣeréṣeré láì jẹ́ pé àwọn nǹkan míì ṣẹlẹ̀. àyẹ̀wò tó máa fi hàn wá gédégbé pé ẹni yìí ìjú ló ní nígbà tá a bá ṣe scan. tá a bá ṣe scan, lórí scan a máa rí ìjú yàtọ̀ sí ilé ọmọ níbi tó bá wà, a dẹ̀ tún lè determine. ó dáa, tí ẹni tó ti wá ní ìjú, bóyá ó ti ń wá sílé ìwòsàn, ó ti ń gba ìtọ́jú, ó ti ń ṣe, kí ni àwọn ohun tó tọ́ láti ṣe àti àwọn nǹkan tó yẹ kó sá fún? téèyàn bá ní ìjú, bí mo ṣe sọ pé ẹ̀yà iṣan ara kan ni tó náà kàn dédé ń tóbi fún rẹ̀, tó ń tóbi fún rẹ̀, èèyàn máa yẹra fún nǹkan tó máa jẹ́ kí ẹ̀yà iṣan ara máa tóbi. lára ẹ̀ ní folic acid wà. téèyàn bá ń lo folic acid nísìnyí tó bá ní ìjú, irú ìjú yẹn ó máa rí nǹkan fi máa, bí ìgbà tí èèyàn ń fi manure sínú ilẹ̀ tí ò gbìn nǹkan sí ni, pé gbogbo àwọn weeds ibẹ̀ máa grow faster. irú ìjú yẹn máa rí nǹkan máa fi máa dàgbà, á rí nǹkan fi máa tóbi. but téèyàn bá ní àìsàn míì tó yẹ pé ó need folic acid yẹn fún ìtọ́jú, tá a bá wò pé folic acid yìí ó need ẹ̀ fún ìtọ́jú àrùn kan lára, níwò tìjú o,
ènìyàn á lo folic acid. So usually téèyàn bá ní jù èyí tó dáa jù náà ni pé ibi tó bá wà kan yọ kúrò ńbẹ̀, kò ní oògùn, kò ní oúnjẹ kan tá a lè sá fún pàtó lẹ́yìn pé nǹkan tó máa jẹ́ kí ara grow. ìyẹn ló fẹ́ mú mi lọ sí ìbéèrè pé ìtọ́jú wo gangan, ìwòsàn wo gangan ló wà fún ìjù? ǹjẹ́ ó ṣeé ṣe kẹ́ ẹ̀ ṣètọ́jú ìjù kó lọ pátápátá kó má gbúrò ẹ̀ mọ́? Ìjù ṣe é yọ kúrò níbi tó bá dúró sí through operation tá a máa ń pè ní mammectomy. iṣẹ́ abẹ. bọ̀ tó ṣe é ṣe pátápátá pé kéèyàn máa níjù mọ́ láyé ni pé tá a bá yọ ilé ọmọ yẹn kúrò. tí àti wá yọ ilé ọmọ kúrò fún obìnrin ṣe wọn pé tí obìnrin ò bá tí ì ṣàbíyẹmọ tán a lè yọ ilé ọmọ kúrò. So most times téèyàn bá ṣàbíyẹmọ tán tó bá rí pé ìjù yìí ń dà á láàmú tó lè rí pé àwọn ti ṣàbíyẹmọ tán èyí tó máa fi di pé wọn lọ máa gbẹ̀jẹ̀ every time tí ó lè lọ ṣàgbákò àrùn HIV hepatitis látara ẹ̀jẹ̀ gbígbà àbí àwọn àrùn míì látara ẹ̀jẹ̀ gbígbà tá àti ìmọ̀rúkọ ẹ̀ ń sìn. tẹ́ni yẹn bá ti ṣe pé ó ti ṣàbíyẹmọ tán wọ́n lè yọ gbogbo ilé ọmọ yẹn kúrò. tá bá ti yọ ilé ọmọ kúrò kò síbòmí tí ìjù lè tún ti grow mọ́. bọ̀ tó bá di pé bóyá ẹni yẹn yìí fẹ́ ṣe àbíyẹmọ àbí fún ìdí kan àbí ìkejì ẹni yẹn sì fẹ́ ní kí ilé ọmọ wà ń bẹ̀ àákàn lọ yọ ìjù yẹn nìkan kúrò ni. ṣùgbọ́n irú ẹni bẹ́ẹ̀ tó bá ìjẹyàn dúdú tó dẹ̀ ìjẹ́ obìnrin tó yìí ń ṣe nǹkan oṣù ó lè níjù padà. ó tún lè níjù padà. ìjù máa ń wù bí a ṣe máa ń sọ pé àwọn koríko tá a fẹ́ lórí oko wa ni bọ́rọ̀ ìjù ṣe rí nìyẹn. ṣé kò wá ṣeé ṣe bóyá oògùn kan wà tá a lè máa lò tó jẹ́ pé ó máa pa àwọn iṣan tó kàn máa déédéé máa jáde? oògùn wà tá a lè lò láti fi tẹ gígùrò ìjù mọ́lẹ̀ kí iṣan yẹn má lè jáde. ṣùgbọ́n ọjọ́ tá a bá ti ṣẹ́wọ́ oògùn yẹn ni ìjù yẹn máa tún padà sí ní máa grow. ìmí yẹn á tún grow times size times 2 ilé tó wà tẹ́lẹ̀. ó jà àìsàn ìjù tá a wá ń sọ yìí ǹjẹ́ egbògi lè ṣètọ́jú ẹ̀? ǹjẹ́ ẹ̀yin oníṣègùn òyìnbó ǹjẹ́ fọwọ́ sí pé bóyá mi lówó ni o mo dẹ̀ níjù, ṣé mo lè máa mu àgbo lẹ́gbẹ̀ẹ́ ilé láti fi ṣèwòsàn ìjù? mo yẹ ṣàlàyé fún yín pé oògùn wà fún ìjù nínú títí òyìnbó náà ṣùgbọ́n oògùn yẹn tá a bá ti stop ẹ̀ kò ní usually èmi gbàgbọ́ pé oògùn tó bá ti wà ewé kan náà ti yọ lára ẹ̀ àbí igi kan náà ti yọ lára ẹ̀ so tó bá yẹ pé irú igi yẹn náà wà ní side wa àwọn bàbá wọn láwa máa ti try ẹ̀ tọ́dẹ̀ máa ní pé bóyá ó jẹ́ kí ìjù tó ń tóbi nígbà yẹn kó kéré. So nínú àwọn traditional herbs tó máa wà mo gbàgbọ́ pé àwọn kan máa wà tó máa lè ṣiṣẹ́ fún ṣùgbọ́n tó bá ti ṣẹ́wọ́ ló àgbo yẹn ìgbà táwọn pé nǹkan tó ń dàgbà ni ó likely kó tún gbórí sókè padà kó tún wù padà kí títóbi ẹ̀ wá tún lọ ju nǹkan tó ń bá bọ̀ tẹ́lẹ̀ lọ. Then gbogbo àgbo téèyàn bá ń lò àbí gbogbo oògùn téèyàn bá ń lò lèèyàn gbọ́dọ̀ mọ sábàbí àti àwọn ewu tó rò pọ̀ mọ́ irú nǹkan bẹ́ẹ̀ yẹn. So tí àgbo bá wà fún ṣé a ti wo ewu tó rò pọ̀ mọ́ pé nǹkan tó ń tẹ dídàgbàsókè nǹkan mọ́lẹ̀ ṣé kò ní tẹ dídàgbàsókè nǹkan míì lára wa mọ́lẹ̀ tó lè jẹ́ ewu lọ́jọ́ iwájú. àti pé nígbà tábà tún mọ òdiwọ̀n nǹkan tó yẹ ká lò. So kó má jẹ́ pé size tá a fẹ́ lò kọ́ ló yẹ ká lò extra táwa lò yẹn ó máa tún wá ba ibòmíì jẹ́ lára. èèyàn tó tí ò tí ì ṣàbíamọ tó ní ìjù ṣé ó ṣeé ṣe kó padà ṣàbíamọ? àti pé èèyàn tó ti wá ń ṣàbóyá mo ti bí ẹyọ kan nísìnyìí ìjù wa jẹyọ ǹjẹ́ ó ṣeé ṣe fún mi láti ṣàbíamọ ní ìrọ̀rùn tí ò ní ewu? bẹ́ẹ̀ ni ẹni tí ò ti ṣàbíamọ tó níjù ó lè bímọ láì yọ ìjù yẹn kúrò ó lè bímọ. ó wà dáadáa. ṣé wọn pé mo ṣàlàyé lẹ́ẹ̀kan pé tí ìjù bá wà níta ilé ọmọ ń sìn kò disturb ṣíṣàbíamọ. tó bá wà lẹ́nu ọ̀nà ilé ọmọ ń gbà míì náà ó lè má even kó wà nínú ilé ọmọ ó lè má disturb ṣíṣàbíamọ because tó bá wà nínú ilé ọmọ tó yẹ pé inú ilé ọmọ ń sìn ó níwájú ó lẹ́yìn ó lẹ́gbẹ̀ẹ́ méjèèjì tó yẹ pé ẹgbẹ́ kan ló wà ẹgbẹ́ kejì ṣe é lò fọmọ tó dẹ̀ máa dàgbà dáadáa. kò dẹ̀ ń ṣe dandan pé téèyàn bá níjù ó gbọ́dọ̀ ṣe operation láti fi bímọ kì í ṣe gbogbo ẹni tó bá níjù ló gbọ́dọ̀ ṣe operation láti fi bímọ. tí tó bá yẹ pé ó máa dènà bọ́mọ yẹn ṣe máa jáde bí mo ṣe ṣàlàyé lẹ́ẹ̀kan pé tó bá yẹ pé ọwọ́ ìsàlẹ̀ ló wà tọmọ yẹn jókòó ní ṣe pé oyún bẹ́ẹ̀ ó lè need operation but tó bá yẹ pé òkè ló wà tí ó disturb ọmọ tọmọ náà ń grow tọmọ dẹ̀ forí ẹ̀sán náà láti lọ tí ò dẹ̀ sí nǹkan míì tó dènà jíjáde ọmọ yẹn tó wá fẹ́ soko ni. ok yàrá kìí sọ pé nínú àwọn èèyàn dúdú tá a bá kó èèyàn mẹ́rin sílẹ̀ èèyàn kan máa níjù ṣé nínú ẹ̀dẹ̀ mọ̀ pé bí gbogbo wa ṣe ń bímọ sí most of us la ṣàbíamọ yàtọ̀ sí àwọn tọ́lọ́run bá ń fi ìdádúró díẹ̀ sí so ìjù a lot of us ló bímọ tó dẹ̀ níjù. èèyàn tó wá bí ọmọ tó níjù àwọn míì máa ń sọ pé yàtọ̀ sí
bóyá àìsàn kan wà nínú ara, bóyá èèyàn kan láìsàn kan nínú ara, bóyá ẹni tó ní ẹ̀jẹ̀ ríru àbí ìtọ̀ ṣúgà, ṣé tó bá tún wá níju papọ̀ mọ́, báwo ni ìlera ẹni yẹn ṣe fẹ́ pé? Ṣó ṣeé ṣe irú èèyàn bẹ́ẹ̀ yẹn, ṣé ó ṣeé ṣe kó bímọ láìsí wàhálà, láìsí iṣẹ́ abẹ àbí nǹkan kan? ó ṣeé ṣe. ìtọ̀ ṣúgà àti ìju àti ìfúnpá gíga èèyàn lè ní kó bímọ kó má sí wàhálà kankan tí a bá ti rí ìtọ́jú fún gbogbo ẹ̀ lásìkò tó yẹ ká ṣètọ́jú, tí ò ń ṣe pé bóyá ẹni yẹn ò ṣètọ́jú kankan nínú mẹ́tẹ̀ẹ̀ta, gbogbo ẹ̀ wá gbalẹ̀, ó wá ríbi gbalẹ̀ kí ìfúnpá yẹn ti wá ga gan débi pé tó bá gbin blood pressure yẹn blood vessel gan lè rupture, kẹ́ni yẹn ní stroke, kò ní irú ẹni bẹ́ẹ̀ a lè má jẹ́ kó bímọ fún rẹ̀. àbí pé ṣúgà yẹn pọ̀ débi pé ọmọ gan ti tóbi gan, torí pé nínú oyún tí ṣúgà bá pọ̀ lára, bóyá ẹni tó ti ní ṣúgà tẹ́lẹ̀ àbí ẹni tó lóyún tó wá ní ṣúgà nínú aláboyún, ọmọ yẹn lè tóbi kó bí 4-5 kg. irú yẹn ń sìn ìju gan ò ní iṣẹ́, kò ní yàtọ̀ sí pé bóyá ìju lè wà lẹ́nu ọ̀nà tíjú bá lẹ́gbẹ̀ẹ́ kò affect nǹkan tá à ń sọ ìbáyìí sìn, ọmọ tó lásán fúnra lára ẹ̀ tó tóbi ṣe ń pé ìtọ́jú ńlá nìyẹn. ṣé kò ṣeé ṣe kí ìju kó fún ọmọ pa nínú? kò ń sábà máa ń ṣẹlẹ̀. ìju á máa dàgbà, ọmọ náà máa dàgbà. ẹ ṣe wọn pé tọmọ bá ti ń dàgbà ó máa ti ní sac títí ẹ̀ tó wà nínú ẹ̀, bẹ́ẹ̀ni, so kò ń sábà ṣẹlẹ̀ kí ìju fún ọmọ pamọ́ nù. àti pé ilé ọmọ bó ṣe kéré tó yẹn tó bá ti di pé oyún wà ń bẹ̀ ó máa ràn ní tó máa ràn ní. ilé ọmọ tó gbé ọmọ 4 tó gbé ọmọ 8, so size ìju àti ọmọ kan àbí ọmọ púpọ̀ ṣe mọ̀ pé oníkálukú máa gbà yé títí ẹ̀. ẹ ṣeun ẹ̀kọ́ àtótónu látàárọ̀. ní òpin ètò yìí báyìí nísìn, mo fẹ́ kẹ́ ẹ fún àwọn obìnrin lápapọ̀ ní àmọ̀ràn, àwọn tó ní ìju o àti àwọn ọ̀dọ́ tí wọ́n tán ti bàlágà, tí wọ́n tí máa ṣàbíamọ, báwo ni wọ́n ṣe lè gbé ìgbé ayé tán máa fi dènà níní ìju? níní ìju kò ń sábà máa ń jẹyọ látara oúnjẹ àbí látara ìgbésí ayé, ṣùgbọ́n ìju jẹ́ èkúté ilé tó máa bí ní ọ̀rọ̀ Yorùbá, bí èkúté ilé tó ń gbélé ńgbà tí ológìnní ò sí nílé ni, ó kàn máa occupy space tí onílé máa fi dé ni. so most times àwọn advantage tó máa ń wà fún ẹni tó bá tètè bímọ, tó bá tètè ṣàbíamọ ni pé tó bá tiẹ̀ jẹ́ ẹni tó ní risk láti ní ìju, kò ní ráyè gbalẹ̀, àyè yìí máa wà fún ọmọ láti dàgbà kóhun ìju tó bá fẹ́ yọ tó yọrí. but tí àyè bá ti pẹ́ kọ́mọ tó bẹ̀rẹ̀ sí ní dàgbà ìju máa fi ráyè gbalẹ̀. àmọ̀ràn mi fún gbogbo obìnrin particularly àwọn èèyàn dúdú ni pé tá bá ní ìju àbí alẹ́ èèyàn tó ní ìju, ká má jẹ́ kẹ́rù bà wá. kò kí ń ṣe àrùn tó lè sáré pààyàn, kò dẹ̀ ń ṣe àrùn tó ń dènà ìbímọ ní gbogbo ìgbà, àrùn tó lámójútó ni tó ní treatment fún ni, tí ò ní bá a ṣe máa ń gbé pé téèyàn bá lóyún ìju kò lè lóyún láíláí, kò ń ṣe gbogbo èèyàn tó bá ní ìju ni ò lè bímọ, kò lè gbogbo èèyàn tó bá lóyún pẹ̀lú ìju ló gbọ́dọ̀ ṣe operation láti fi bímọ. ó depend lébi tí ìju yẹn bá dúró sí ló máa determine tó ní kálukú. so ká má wo tẹlòmíì fi ṣe ẹ̀kọ́ títara wa, torí àwọn obìnrin a máa ń ọ̀rẹ́ mi gbà tó ní fibroid báyìí ló ṣe ṣe, ibi tí ó dúró sí lára oníkálukú ló máa determine nǹkan tá a máa ṣe. ìtọ́jú tó dẹ̀ wà fún ìju ni pé ká lọ yọ kúrò. tá a bá lo oògùn sí bóyá torí pé ẹni ò ní ìlera tó láti fi ṣe operation, bóyá ó ti bleed gan débi pé ẹ̀jẹ̀ ò tiẹ̀ tí ì lè gbé wọn láti fi go through stress operation, àwọn òpin time tó máa fi build up ẹ̀jẹ̀ kó fi lògùn kó fi suppress abẹ́ ká wò pé ẹni tó yẹ pé ó ti súnmọ́ menopause, tó bá dẹ̀ ti wọ menopause tí ò ti sí estrogen every month, ìju lè má grow dáadáa mọ́. ok ká wò pé ẹ jẹ́ ká lògùn fúngbà díẹ̀ tẹ́ máa fi wọ menopause yẹn, so that èèyàn yẹn á wọ menopause ìju lè máa kò ní lè grow mọ́. so kò ń ṣe gbogbo ìju náà ló ń gbọ́ tóògùn, irú tí mo ní ó máa dáńgò tó máa ń yọ sílẹ̀ tó ń sọ̀rọ̀ ní irú yẹn ń sìn oògùn ò lè ń sábà gbọ́, yíyọ kúrò ní ìtọ́jú yẹn. èyí tó wà lẹ́yìn náà tó ti tóbi, tó bá ti tóbi tó ti di pé ó ń tẹ nǹkan mọ́lẹ̀, èyí tó dájú ni pé ká lọ yọ kúrò so that àlàáfíà lè bá àwọn ẹ̀yà ara tó kù, kò ní lè kó bá wọn. ẹ ṣeun màmá wa, ẹ ṣeun, a dúpẹ́ pé àpè yín ẹ jẹ́ wa.
ẹ ṣé àdúpẹ́ mo lérò pé tó bá tún dìgbà mi tàbá tún pè yín ẹ máa jẹ́ wa pẹ̀lú ògo Ọlọ́run. ẹ ṣé àdúpẹ́ tó òun lẹ ti gbọ́ yẹn o dókítà wa ti ṣàlàyé fún wa gbogbo àwọn nǹkan tí a máa ṣe láti dènà lílùgbàdì àrùn ìju oyún ìju wọ́n ní wá wọ́n á fún wa ní àmọ̀ràn wípé kò ń ṣe gbogbo ìju òun náà ni àlè ní kò ó máa dènà wa láti ṣàbíamọ èèyàn lè ní oyún kó dẹ̀ tún ní ìju lẹ́gbẹ̀ẹ́ kan ṣùgbọ́n wá sọ fún wa wípé ohun tó dára jù òun ni pé tá a bá ti níjù kẹ̀jẹ́ ká gbìyànjú láti yọ kúrò kó ń ṣe àrùn tó máa ń ṣekú pani tó yìí ni a ó máa fi àdàgbà ètò ìlera lọ́rọ̀ fún ti tọ̀sẹ̀ yìí sọlẹ̀ sí èmi atọ́kùn ètò Bùnmi òní ni mò ń dágbére fún yín pé ó dìgbà ká fi pàdé.